Tóyìn Adégbọlá fi ọyàn ṣe àlejò fún gómìnà ìlú Èkó. Ní Ọbáfẹ́mi Hamzat bá gba yàrá méjì sí òtẹ́ẹ̀lì kan ní ìlú Dubai. Ṣùgbọ́n ìròyìn kúmọkùmọ ló sọ bẹ́ẹ̀ o. Gọ́vnà. Ẹ̀ka àsán gẹ́gẹ́ ní kọ́tàtò 2:30 lù ní ìlú Èkó. Orúkọ tèmi ni Àdàbà ọ̀nà ní ìgbẹ́ iná ń jó ẹyẹ oko yọrùn ọba ríkú ọba àhọ. Láti iléeṣẹ́ ojúkòkòrò Evangelical Ministry orí òkè Kòmátà ní ìròyìn kúmọkùmọ tí ń wáyé. Ẹ sáà máa ṣẹ́jú pẹ́rú bíi firstborn òrùwé láti gbọ́ ìròyìn kúmọkùmọ náà. Olórí àwọn olóṣó nílẹ̀ yìí àti ní òkè òkun ọ̀gbẹ́ni Olúwatóyìn Adégbọlá tí gbogbo olóṣó mọ̀ sí aṣẹ́wó tó rí London ló fi ìbínú sọ̀rọ̀ sí gómìnà tuntun ní ìlú Èkó ọlọ́lá jùlọ Babájídé Sanwó-Olú ní ìlú àwọn Ègùn ní iwájú àwọn tí ó ń ta igbó. Aṣẹ́wó tó jẹ dọ́là fi ìbínú sọ ti inú rẹ̀ jáde lákòókò tí ó ń kọ́ àwọn olóṣó tí ó ṣẹ̀ṣẹ̀ ń dàgbà bí wọn yóò ṣe máa fi ọyàn polówó ọjà ní gbogbo bus stop ní ìlú Ìkìrun. Will you keep quiet? Ìyá tí mi ẹ máa fọyọ̀ sí gòlòǹtò. Wọ́n ló wá yọ dráìvà o. Ó wí pé ohun tí ó bá mú kí àwọn tọ́ọ̀gì máa sọ̀rọ̀ nínú móhùnmáwòrán pẹ̀lú ìgboyà kò sí ohun tí ó bàjẹ́ kí àwọn olóṣèlú náà máa kùlùbọ́ọ̀dì níwájú olùṣọ́ pàápàá jùlọ nínú BRT. Ọlọ́run ń jẹ́ ká rí ásídẹ̀ǹtì. Ó bá ìgbéga Èkó sọ̀rọ̀ pé kí Olúṣọlá má jẹ̀lùbọ́ lágúngùn kí ó má bàa san owó sí Adé Ọ̀yọ́ dípò ìlú Èkó. Ó mọ̀ ní sórí burúkú. Ó ti fi kún un pé kí ó má sọ òyìnbó di ọ̀bọ kí àwọn mágà kí wọ́n má bàa mú gàmàlè 20 ìyẹn gọ́vnà náà àti aṣẹ́wó ga ọ̀. Àti pé bí Hamzat kò bá ní oògùn àrìyá kí ó dákun kí ó má ṣe jẹ aáyán nítorí wípé àwọn ọmọ òun Wọ́bẹ̀ kò ní wò ó ṣe fún igbákejì gómìnà rárá bí eré bá di eré ságilọ́gbẹ́ ọ̀ọ́ta ògùrọ̀ lọ́fà ní pápá ìṣeré 6x7 ní orí long tennis. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wá exotic barber and hairdressing káàkiri ìlú London ẹgbọ́n o nọ́mbà 80 Peckham High Street London XE15 5ED ni wọ́n wà ní iwájú library. Ibẹ̀ ni wọ́n ti ń fi oríṣiríṣi nǹkan tí wọ́n ti ń ṣe. Ìròyìn kúmọkùmọ ń tẹ̀síwájú. Èyí ló mú kí gómìnà tuntun náà rawọ́ ẹ̀bẹ̀ sí olórí àwọn kówèrèkówèrè ní ilẹ̀ yìí àti àwọn ọba aláyé mélòó kan fún ìrànlọ́wọ́ bí wọn yóò ṣe mọ oyè àwọn olóṣó tí wọ́n wà ní ìlú Èkó àti ọ̀nà tí wọn yóò máa gbà ṣe iṣẹ́ wọn láì rèépù àwọn ọlọ́pàá ojú omi. Olúṣọlá ṣe àfikún bí gbogbo àwọn olóṣó yìí ó ṣe máa ní ìwé ìdánimọ̀ pélébé ìyẹn ID card fún iṣẹ́ tuntun tí ìjọba àpapọ̀ ṣẹ̀ṣẹ̀ fi ọwọ́ sí yìí. Gómìnà Èkó Babájídé Olúṣọlá Sanwó-Èkó wá fi tayọ̀tayọ̀ yan kọmíṣánná fún prostitute and corruption. Lára àwọn olóyè tuntun náà ni Bíànẹ́s promotion Abbas Akande Obesere, ìyáàfin Dérelé aka Kọ́rọ́bọ́tọ́ bí ọ̀ká, kọmíṣánná prophetess Bobrisky àti the only mad millionaire of Africa Apostle Charlie Boy. Gbọ́ ìròyìn kúmọkùmọ kí o pa ìrònú rẹ́. Èyí ló mú kí Tóyìn Adégbọlá dúpẹ́ lọ́wọ́ Ọọ̀ni of Ifẹ̀ fún àtìlẹ́yìn tí wọ́n ṣe fún àwọn olóṣó ní àkókò tí wọ́n bá àwọn olè sọ̀rọ̀ ní iwájú àwọn IG tuntun àti ìdúpẹ́ ńlá fún gómìnà ìlú Èkó àti igbákejì rẹ̀ fún ààyè tí wọ́n fi gba àwọn tí wọ́n ń ta kọ́ńdọ̀m ní iwájú mọ́sálásí Jímọ̀. Ṣé kìí ṣe pé orí ẹ ti? Igbákejì gómìnà Èkó olóyè Ọbáfẹ́mi Hamzat wá kàn án nípa fún àwọn olóyè mẹ́rin náà àti ọ̀gá àwọn aṣẹ́wó tó rí London láti wá sí Empire ní hòtẹ́ẹ̀lì kan tí kò jìnnà sí ìlú Dubai fún ìpàdé ìdákọ́ńkọ́ àti eré ìbílẹ̀ fún ìlọsíwájú
egbeoloso.com. mo mú. ẹgbọ́n orin ọdẹ tí ọba Èkó sun ní àkókò tí ó ń fi àwọn ẹlẹ́wọ̀n ṣe yẹ̀yẹ́ ní iwájú IG àwọn ọlọ́kadà. obìnrin gbogbo níjàni tí bá ń ṣòwò àlè lójú ìyàwó dánìkan ti kọ̀ọ́lẹ̀ lára bí ń lé kiri ànímọ́ lálejò lónìí ẹ bá mi wọ́n ní ilé tuntun lè mí rè. ohun bàbá wa ọba Rilwan Akiolu lẹ́gbọ́n nígbà tí wọ́n ń sun ìjálá ní ọjà Àjẹgúnlẹ̀. tó òun ni kí a pa ajá ní Mùṣín àwọn Kàlàbá ni kò já o system tí ó ń ṣẹ́ owó ní ìlú Peckham ní London òun ni ó tú ní èdè Yorùbá sí èdè Òṣogbo nígbà tí ọmọ Nàìjà nílùú Ghana kọ ọ́ sílẹ̀ dáradára. èmi ọmọ yín ọ̀dámọlápá forókó rọrí ọ̀tàkàkà ọ̀run èdè igúnnugúnbà lórùlé ojú tó lé ojú tó ko ni mo kà á frankly sí etí ìwòran yín gbogbo wa ni kí ẹ mú o.